Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ, Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ, ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, Ọlọ́run mi ìbà rẹ. Tó wọ́n ní ẹ kú ilé báyìí làkàrà lé ẹ̀rì wà là ń ṣèrò ọ̀nà. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV Òkunlọ́lá Àmọ̀ó. Òun náà ni mo tún ti wà lórí ètò wa fún tọ̀sẹ̀ yìí. Níbo la lọ, níbo la yà sí fún tọ̀sẹ̀ yìí? Ohun tí a ó wò lónìí òun ni mo pè ní èdè àti àbùdá èdè. Èdè àti àbùdá èdè. Kí là ń pè ní èdè? Èdè ni ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀. Èdè òun ni àkójọpọ̀ ìró tí a fi ń gbé èrò ọkàn ẹni jáde fún ayé láti gbọ́ ohun tí a ní lọ́kàn. Èdè òun ni àwọn ìran tàbí ẹ̀yà kan tí wọ́n pinnu láti máa fi bára wọn sọ̀rọ̀ tí àgbọ́yé fi ń wà. Ohun tí à ń pè ní èdè nìyí. Onírúurú èdè ló wà lábẹ́ ọ̀run. Àwa ènìyàn, àwa ẹ̀dá àsùàdà, àwa ẹ̀dá adarí oorun nìkan ni Olódùmarè sì fún ní tí à ń pè ní èdè. Èdè tá à ń wí yìí ó jẹ́ àkójọpọ̀ ìró. Ó ní àwọn ìró tó wà nínú èdè kọ̀ọ̀kan tí à ń tò papọ̀. Àtòpọ̀ ìró yìí ló di ọ̀rọ̀. Àtòpọ̀ ọ̀rọ̀ yìí ló di àpólà. Àkójọpọ̀ àpólà ló di gbólóhùn. Ohun tí à ń pè ní èdè ní òfin. Ó sì ní ètò. Ó ní òté èyí tí àwọn elédè ń gùn lé kí ìgbọ́ra ẹni yé kó lè bá wáyé nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa èdè, onírúurú èdè ló ń bẹ lábẹ́ ọ̀run. Àwọn èdè bíi Faransé, èdè Lárúbáwá, èdè Gẹ̀ẹ́sì, èdè Yorùbá, èdè Ìgbò, èdè Haúsá, èdè Pótógí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀kan ọ̀jọ̀kan ni àwọn èdè yìí tó ń bẹ lábẹ́ ọ̀run. Àwọn èdè tá a kàn fẹ́ ká mọ̀ ni pé èdè jẹ́ àkójọpọ̀ ìró tí àwọn ìran tàbí ẹ̀yà kan tí wọ́n pinnu láti máa fi bára wọn sọ̀rọ̀. Ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ òun ni tí à ń pè ní èdè. Òun ni tí à ń pè ní èdè. Ohun tí a fẹ́ ká mọ̀ nù. Kí wá ni àwọn àbùdá èdè tí à ń sọ yìí? Èdè ó ní àbùdá tirẹ̀. Èdè dàbí adarí oorun, ó dàbí àwa ènìyàn tí a máa ń dàgbà tí a sì lè kú. Èdè náà bí ìgbà tí à ń bímọ, a máa bí èdè. Àwọn èèyàn máa wò pé ọ̀nà wo là ń gbà láti bí èdè. Ìyẹn ni pé ńgbà tí a bá ti mú èdè kan wọnú òmíì tá a tún ṣe ìfaramọ́lé tá a ṣẹ̀dá ẹ̀, òun náà á ti bí ọmọ ni. Ohun abẹ̀mí òun lèdè torí pé èdè ò dúró sójú kan. Ó ń dàgbà ó sì ń kú. Ẹ já wo àwọn àbùdá bíi mélòó kan lórí tí à ń pè ní èdè. Àkọ́kọ́ ni pé kárí ayé òun ni tí à ń pè ní èdè. Kárí ayé. A bá pe èdè ní kárí ayé, ìyẹn ni pé ohun tó kárí gbogbo ayé ni. Kò sí orílẹ̀-èdè kan, kò sí ìlú kan, kò sí àdúgbò tàbí ibì kan tí wọn kì í ti ṣe àmúlò èdè. Èdè lè yàtọ̀ láti ibì kan síbòmíràn, ṣùgbọ́n kò sí ibi tí wọn kì í ti sọ èdè lábẹ́ ọ̀run. Ìkejì ni pé èdè tá à ń wí yóò dúró sójú kan o. Èdè ò dúró sójú kan rárá. Èdè ń tẹ̀síwájú ni. Ìdí nìyí tí a bá wọnú ọ̀rọ̀ èdè Yorùbá, a ó rí àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé a lè wádìí wọn, a lè ṣiṣẹ́ ìwádìí láti mọ orírun àwọn èdè bẹ́ẹ̀. Àwọn èdè tí a yálò láti inú èdè Lárúbáwá, àwọn èdè tí a yálò láti inú èdè Haúsá, àwọn èdè tí a yálò láti inú Gẹ̀ẹ́sì, àwọn èdè tí a yálò láti inú èdè míì tó wà lábẹ́ ọ̀run. Ìyẹn ni pé èdè ò dúró sójú kan. Nígbà tí a bá ti ń yá èdè kan wọnú ara wọn, èdè ń tẹ̀síwájú, èdè ń dàgbà, òní.
Ìkẹta ni pé àkójọpọ̀ ìró òun ni tí à ń pè ní èdè. Tá a bá ń sọ̀rọ̀ nípa èdè Yorùbá, ìró mẹ́ta là ń ṣàmúlò wọn nínú èdè Yorùbá. La fi pè èdè ní àkójọpọ̀ ìró. À ń ṣe àmúlò ìró fáwẹ́lì, à ń ṣe àmúlò ìró kọ́nsọ́nàǹtì, a sì ní tí à ń pè ní ìró ohùn nínú èdè Yorùbá. Àkójọpọ̀ àwọn ìró wọ̀nyí òun là ń lò tó di ọ̀rọ̀ tí a fi ń sọ̀rọ̀. Nígbà tí a bá mú ìró bí tí ṣe kọ́nsọ́nàǹtì, tá a fi fáwẹ́lì a tá a fi pẹ̀lú ẹ̀, tá a tó mú ìró kọ́nsọ́nàǹtì b tá a fi fáwẹ́lì a pẹ̀lú rẹ̀, yóò di bàbá, ó di edidi ọ̀rọ̀ tí í ṣe ọ̀rọ̀ orúkọ. Ìdí nìyí tá a fi sọ wípé àkójọpọ̀ ìró òun ni tí à ń pè ní èdè. Bákan náà, ara àbùdá èdè ni pé èdè òun la fi ń ṣàlàyé nǹkan tí a fẹ́. Nígbà tí ọmọ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ bàbá tàbí lọ́wọ́ ìyá, nígbà tí ìjọba bá fẹ́ jíṣẹ́ kan fún ará ìlú, nígbà tí ọba tó bá fẹ́ ránṣẹ́ sí àwọn ìlú tó jọba lé lórí, èdè yìí òun lọ́ba ó lò láti fi ṣe àlàyé nǹkan tó ní lọ́kàn tàbí tó fẹ́ fún ìlú rẹ̀. Èdè náà sì ni àwọn ènìyàn tàbí àwọn ìjòyè tí wọ́n ó lò láti dá ọba ní ìmọ̀ràn. La fi sọ wípé èdè òun ni ọ̀nà tí à ń gbà láti fi ìrònú wa hàn fún aráyé rí. Ohun tó tún kàn ni pé ṣísẹ̀ntẹ̀lé ni èdè. Ṣísẹ̀ntẹ̀lé òun ni tí à ń pè ní èdè. Tí a bá ti sọ ọ̀kan tán, ìró kan, dandan ni kí ìró mi ò tẹ̀lé. Kì í ṣe pé a kàn yanu, a kàn mọ̀ pé tí a rí, ká rí pé tá a bá ṣe bẹ́ẹ̀ kò ní ìtumọ̀. Ara àbùdá èdè míì ni pé èdè ní òfin. Kò sí èdè kan tó wà lábẹ́ ọ̀run tí kò ní òfin tirẹ̀, tí kò ní òfin tí wọ́n ń gùn lé láti ṣe ìgbélárugẹ tàbí ìdàgbàsókè tàbí ní sísọ èdè wọn. Bí àpẹẹrẹ, ara òfin ti èdè Yorùbá ó ní tí à ń pè ní àkọtọ́ èdè Yorùbá. Báwo la ṣe ń kọ èdè Yorùbá sílẹ̀? Báwo la ṣe ń lo lẹ́tà ńlá táwọn olóyìnbó ń pè ní capital letter? Báwo la ṣe ń lo àwọn àmì, bóyá àmì ìdánidúró ni o, àmì ìdánidúró díẹ̀ ni o, àmì ìbéèrè ni o, àmì ìyanu ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. La fi sọ wípé èdè ní òfin. Nínú èdè Yorùbá, a lè fi ọ̀rọ̀ orúkọ, a lè gbé síwájú kí ọ̀rọ̀ àpọ́nlé tàbí ọ̀rọ̀ àpèjúwe kó tẹ̀lé. A lè sọ wípé bàbá kúkúrú. Nínú èdè Gẹ̀ẹ́sì, àwọn lè sọ pé the short man. Ìyẹn ni pé adjective tá a pè ní ọ̀rọ̀ àpèjúwe tí àwọn èdè Gẹ̀ẹ́sì ó lè ṣíwájú kí ọ̀rọ̀ orúkọ ó tó tẹ̀lé. Àwa ò ní Yorùbá ò lè sọ pé kúkúrú bàbá. Bàbá kúkúrú ni Yorùbá ó sọ. Òfin tí èdè kọ̀ọ̀kan ń tẹ̀lé nìyí. Bákan náà, ara àwọn àbùdá èdè míì tún ni pé èdè ní ìtumọ̀. Èdè ó ní ìtumọ̀. Bí àpẹẹrẹ, nígbà tí a bá ń sọ èdè Yorùbá nìsín, bá a ti ń sọ̀rọ̀ nípa òfin tàbí òté nínú gbólóhùn èdè Yorùbá, a ní tí à ń pè ní olùwà, a ní tí à ń pè ní ọ̀rọ̀ ìṣe àti àbọ̀. A lè sọ wípé bàbá jẹ iṣu. Bàbá ọ̀rọ̀ orúkọ ni, ó dúró ní ipò olùwà. Jẹ ọ̀rọ̀ ìṣe. Iṣu ó jẹ́ ọ̀rọ̀ orúkọ tó wà ní ipò àbọ̀. Bàbá jẹ iṣu. A ò lè yí padà ká wá sọ di pé iṣu jẹ bàbá. Lóòótọ́ tá a bá wò ní kíkọ sílẹ̀, iṣu jẹ bàbá, ó bá òfin mu pé ọ̀rọ̀ orúkọ ò ní iṣu, ọ̀rọ̀ ìṣe ló tẹ̀lé. Bàbá ọ̀rọ̀ orúkọ ó wà ní ipò àbọ̀. Ní ti ààtò, ní ti ìhun, ṣùgbọ́n ní ìtumọ̀ tí àwọn olóyìnbó ń pè ní semantics, kò bá ìtumọ̀ mu, kò ní ìtumọ̀. Iṣu ò lè jẹ èèyàn, èèyàn ló lè jẹ iṣu. Ìdí nìyí tá a fi sọ wípé èdè ó ní ìtumọ̀ létí àwọn tó ń gbọ́. Bí àwọn Haúsá bá ń sọ̀rọ̀, ohun tí àwọn ń pè ní nǹkan kan ó lè ní ìtumọ̀ míì lọ́dọ̀ ti Yorùbá. Bí àwọn Ìgbìrà, àwọn á sọ pé ọ̀tá mi, ìyẹn ni pé ọ̀rẹ́ mi. Ní àwùjọ ibi tí wọ́n ti ń sọ èdè, ó gbọ́dọ̀ ní ìtumọ̀. Bákan náà ni pé ohun tí a fọwọ́ sí òun ni èdè. Kì í ṣe tẹ́nìkan kan lè dárò tí ó kàn dágbé kalẹ̀. Àfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn tí wọ́n jọ wà nínú àwùjọ tí wọ́n jọ ń sọ èdè yẹn, òun ni gbogbo èèyàn ló jọ fọwọ́ sí.
nínú òfin ti Yorùbá ni pé ìró kọ́nsọ́nàǹtì ò gbọ́dọ̀ parí ọ̀rọ̀ Yorùbá. Ẹ lè rí ọ̀rọ̀ Yorùbá kan tí kọ́nsọ́nàǹtì parí rẹ̀, kò lè wáyé. Bákan náà nínú èdè Yorùbá ẹ ò lè rí ibi tí kọ́nsọ́nàǹtì méjì gbé tẹ̀lé ara wọn táwọn olóyìnbó ń pè ní consonant clusters. Àfọwọ́sí àjọsowọ́pọ̀ lórí èdè ò ní ohun tí à ń sọ yìí. Ohun èlò tó dá ṣáká ní èdè. Nígbà tí a bá ń sọ̀rọ̀, èdè gbọ́dọ̀ dá ṣáká lẹ́nu ẹni tó ń sọ. Ìdí nìyí tí a fi máa ń mọ ẹni tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá nígbà tí a bá ń sọ̀rọ̀, tá a fi máa ń mọ àwọn tó jẹ́ àtọ̀húnrìnwá tàbí tí wọ́n ń pè lẹ́nu òdì. Ìyẹn ni pé àwọn tó jẹ́ pé wọ́n yìí ṣe òríjínà, wọn kì í ṣe ọmọ Yorùbá pọ́nbélé, wọn yìí ṣe ọmọ Yorùbá àtàtà nígbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀. Bí àpẹẹrẹ nígbà tí àwa bá ń sáré sọ̀rọ̀ nínú èdè Yorùbá, a máa ń ṣe ìpàrójẹ. Nígbà tí a bá ń sáré ṣàfọ̀ tá à ń sọ̀rọ̀, a máa ń pa ìrójẹ. Ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ẹlẹ́nu òdì, àwọn tí wọn kì í ṣe ojúlówó Yorùbá, ó máa ń ṣòro fún wọn láti pa ìrójẹ bí Yorùbá gangan ó ti pa ìrójẹ. Nígbà tí a bá sọ wípé ẹ jẹ́ á gbàdúà, ó ti yé àwọn tá a jọ ń sọ. Àdúà àti yọ ìró orí àti pàjẹ, àdúrà àti sọ di àdúà. Jọ̀ọ́ wá ràn mí lọ́wọ́, àwọn àti pa ìró kan jẹ. Jọ̀wọ́ ó ní orírun ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n a ti pa ìró wí jẹ aṣọ di jọ̀ọ́. Ìyẹn ni pé èdè ohun tí ó dá ṣáká ò ní èdè. Níbí ni a ó dúró lọ́sẹ̀ yìí láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV. Kí ni tá a gbé yẹ̀wò lónìí? Òun náà ni èdè àti àbùdá èdè. Lágbára lọ́wọ́ Ọlọ́run gbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó sọ̀rọ̀ lórí èdè àti ìwúlò èdè. Kí làwọn ìwúlò èdè? Ṣé èdè tiẹ̀ nítumọ̀? Ṣé èdè tiẹ̀ wúlò? Kí ni ìwúlò rẹ̀? Gbogbo nǹkan wọ̀nyí òun lápẹ̀ kẹ́lù ní ọjọ́ mẹ́jọ lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Olódùmarè. Ibi ilé Òkunlọ́lá àmọ́ wọ ọmọ yín ó gbé sẹ́rí wálé ká má bàa jẹ̀kọ́ tó léegun o. Èmi ò mọ̀ lọ nílò ẹja tó lọ tí ò dénúbú. Òkunlọ́lá àmọ́ wọn lọ lónìí nílò kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Ìpàdé mi àti yín lọ́jọ́ mẹ́jọ ó di wọ̀ bí ọjọ́rọ̀.